Igboho need to learn from Ààrẹ Ọ̀nà Kakanfò. Èèyàn tó bá fẹ́ ní ògo ayérayé kó farabalẹ̀ kọ́ iṣẹ́, a sì wà nínú Nàìjíríà. Ọpọlọ wa ni ká máa lò. Gbogbo ẹ̀kọ́ lágbára, gbogbo ẹ̀kọ́ ní jajajajaja, gbogbo ẹ̀kọ́ ní kíní ọgbọ́n tó jagbára lọ. Ṣé irú èmi sì máa fẹ́ lọ bá Fúlàní máa ṣe show off, máa gbé bulletproof sáyà, máa wá gbé ìbọn dání, ẹnìyàn ṣe jagunjagun. Jagunjagun máa ń parí ogun nínú ilé ni. Ibà mo ṣí fìlà f'Ààrẹ Ọ̀nà Kakanfò. Ọmọ lẹ́yìn Ìbà Gani Adams kan ló tún ti jáde yìí o. Ó ti jáde o, ó sì ń fọ̀rọ̀ kùngbákùngbé ránṣẹ́ sí gbajúmọ̀ àjìjàǹgbara Yorùbá Nation Olóyè Sunday Igboho ṣá. Kí ló ní Igboho ṣe gan-an? Kí ló dá Olóyè Sunday Igboho ṣá pọ̀ pẹ̀lú Ààrẹ Gani Adams? Arákùnrin yìí gẹ́gẹ́ bó ṣe jẹ́ ọmọlẹ́yìn Ààrẹ Gani Adams, ó sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé bẹ́ẹ̀ bá gbọ́ ẹ̀ lanu hà pé kí ló dé tárákùnrin yìí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ báyìí. Arákùnrin yìí sọ àwọn ọ̀rọ̀ kan tó ní àwọn tó kúrò láàrin Yorùbá Nation sọ ọ̀rọ̀ yìí padà kan awikonko àti àwọn kan tó jẹ́ ọmọlẹ́yìn Olóyè Sunday Igboho tó jẹ́ pé wọ́n ti kúrò nínú Yorùbá Nation. Ẹ wo ó ṣeni láàánú pé irú àwọn ìjà báyìí ló ń wáyé lákòókò yìí tó jẹ́ pé ilẹ̀ Yorùbá nílò kí àwọn akànnì parapọ̀ kí wọ́n gbé àwọn ìgbésẹ̀ tó yè koro láti rí i pé ilẹ̀ Yorùbá gbòmìnira lọ́wọ́ àwọn Fúlàní tó ní ilẹ̀ Yorùbá lára, tó fi jẹ́ pé gbogbo èyí tá à ń ṣe yìí tí àwọn ọmọlẹ́yìn akọni méjèèjì tí wọ́n ń dojú ọ̀rọ̀ kọra wọn, tó jẹ́ pé gbogbo àsìkò tó yẹ kí wọ́n fi fọ ilẹ̀ Yorùbá mọ́, ìjà ni wọ́n fi ń jà kùrà. Ńgbà wo wá ni ìlọsíwájú fẹ́ bá ilẹ̀ Yorùbá? Ṣé Yorùbá lè borí ogun yìí ṣá? Ogun Fúlàní tó ń pa àwọn ọba lọ́tún lósì tí ò jẹ́ káwọn bàbá màmá kan lọ sóko. Ṣé Yorùbá lè borí ogun yìí pẹ̀lú gbogbo àsìkò tí àwọn ọmọlẹ́yìn Ààrẹ Gani Adams, Ààrẹ Ọ̀nà Kakanfò àti Olóyè Sunday Igboho tí wọ́n fi ń kọlura wọn lórí social media? Kí ni àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ? Kí ló sọ pé Olóyè Sunday Igboho ṣe tí ó fi di pé ó ní láti jáde wá máa fi àwọn òkú ọ̀rọ̀ ránṣẹ́ sí Baba Májàsọ́lá? Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Ẹ já gbọ́ àwọn ọ̀rọ̀ tí arákùnrin yìí fi ránṣẹ́ o. Ẹ já gbọ́ ohun tó sọ pé Olóyè Igboho ṣe. Arákùnrin yìí jẹ́ ọmọlẹ́yìn Gani Adams. Ẹ já gbọ́ ohun tó sọ. Àyàn ní aláwọ̀ káwọn ọ̀dàlẹ̀ tí òun ó máa farabalẹ̀ kọ́ṣẹ́ ni. Wàá kọ́ iṣẹ́, tó o bá kọ́ṣẹ́ yẹn tó o bá mọṣẹ́ ó lè wọrin wọnú ayé. Lọ ka ìwé sẹ́yìn. Báwo làwọn kan ṣe gba nation? Báwo làwọn ilé ṣe gba nation? Nísìn level tá wà báyìí, kí la lè ṣe tá lè fi win? Kí la lè ṣe tọ́nà wa lè fi ṣí? Tó o bá gbọ́n tó o gbọ́n, àwọn sójà gan wọ́n á join ẹ, ọlọ́pàá máa join ẹ, gbogbo wọn máa join ẹ, ó depend lórí bó bá yẹ convince wọn sí. Gbogbo ìgbà yẹn máa kọ́ máa rẹ́rìn. Yorùbá nation náà, Yorùbá nation náà, Yorùbá nation no going back, no going back sẹ́. Àṣé àwọn olóṣèlú sanwó ni. Ẹ̀yin ọmọ ènìyàn. Ẹ rí pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀, kì í ṣe kékeré o, kì í ṣe kékeré rárá. Àmọ́ ṣé gbogbo ọ̀rọ̀ ọjà orí social media yìí náà ló kàn fún ilẹ̀ Yorùbá láti tẹ̀síwájú? Awikonko sọ o, thank God pọ̀pọ̀lọpọ̀ yín wò. Ó ní wọ́n rán àwọn káwọn ti ààrẹ jáde ni. Why? Kí lẹ fẹ́ fi ṣe? Ìṣubú ààrẹ kí lẹ fẹ́ fi ṣe? Ń kọ́gbọ́n ni. Ààrẹ Akíntọ́lá lọ́pàá ń gbà yẹn tó di wàhálà. Tọrọ síbú ọbẹ̀lẹ̀. Wọ́n tún pa ààrẹ MK Abiola àti ìrójútu ẹ̀dẹ̀ ni. Ààrẹ Gani Adams ikú pagúntì ni. A máa wú anybody tó bá ṣe tí gbòǹgbò ní. Tó bá dán wò pé bóyá òun fẹ́ máa rò bóun lè attack Ààrẹ Ọ̀nà Kakanfò lórí social media anywhere. Àjọ máa fúnra wa jẹ back to back ní o, online lájọ wa o. Olúkálùkù ló ní platform ẹ o.
o lè jáde ìwọ tó jáde ok good example sí ààrẹ ọlọ́run á máa bá yín ọlọ́run á máa kẹ́yìn sẹ̀ wọ́n ṣe nǹkan kan nígbà táwíkonko wá bá wọn ẹ wo bí Awíkonko ṣe bú ààrẹ tó lórí social media ó dẹ̀ wá nǹkan tó ń pè ní leader ní àtàbíàmọ ó dẹ̀ wá dọ̀bálẹ̀ ó so mọ́ ààrẹ rẹ̀ Awíkonko ìwọ tó ń bú mi ààrẹ má bínú ọ̀dẹ̀ sọ ààrẹ dẹ̀ so mọ́ pé kò sí wàhálà that is a leader. Àwọn kan ò dẹ̀ lè kẹ́gbẹ́jọ ẹgbẹ́ ń fọ́mọ́ wọn lọ́wọ́ ẹkẹgbẹ́jọ ẹgbẹ́ ò tí ì lo 5 years 4 years even kò lo 2 years ó ń fọ́mọ yín lọ́wọ́ ẹ wá fẹ́ compare ara yín pẹ̀lẹ́ tó ti exist bọ̀. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ kì í ṣe kékeré o láti 1990 kì í ṣe kékeré rárá àmọ́ ṣé gbogbo ọ̀rọ̀ ọjà orí social media yìí náà ló kàn fún ilẹ̀ Yorùbá láti tẹ̀síwájú. ṣé kò yẹ kẹ́ kọ́ṣẹ́ ni ọ̀rọ̀ professor ràn ọ̀rọ̀ pé mo ṣe kinní kan ràn ọ máa ń kọ́ ni tó o bá kọ́ wà wá ní sùúrù wà wá fi ọpọlọ jagun bọ̀ tó o bá kọ́ gbogbo eléyìí tó o mọ̀ ń pa ẹ̀ kò sí nǹkan tó o fẹ́ ṣe ìlú ẹ tó o ti wá ààrẹ ń ṣe festival ń bẹ̀ mélòó ni wọ́n ṣe ń bẹ̀ ẹni tó fẹ́ jà fún rẹ̀ ká jà fún ìran wa ó bẹ̀rẹ̀ láti ká protect aṣọ wa oúnjẹ wa gbogbo àwọn nǹkan tá a bá ń ṣe èwo ló protect nínú ẹ̀ ẹni tó fẹ́ jà fún Yorùbá tó máa wọ polo kò sí símbọ̀ pé kinní láàrin wọn máa wò pé àwọn òkà gbádá sọ́run ọ̀ mi ò ṣe kinní kan mi ò ń pa màálù o ẹni tó fẹ́ jà fún rẹ tí ó lè ṣe tutù báwo ni èèyàn yín ò ṣe ní rógun ẹ fẹ́ máa forí wérí ẹ̀ẹ́dẹ̀ lè ṣe nǹkan tẹ́ni ẹ̀ ń ṣe ẹ wá lọ mobilize àwọn èèyàn kán máa attack ẹni yẹn ẹ wá rò bí bóyá ẹ máa jẹ lọ kò sọ̀rọ̀ jíjẹ lọ́nbẹ̀ o igi tọ́lọ̀ ń gbìn kò sẹ́dá tó lè fatu ẹni tọ́lọ̀ ń yàn kò sẹ́ni tó lè pa àtọ́ ìyẹ́ lẹ́ máa wò lẹ́yìn ẹ̀yẹ. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ kì í ṣe kékeré o kì í ṣe kékeré rárá àmọ́ ṣé gbogbo ọ̀rọ̀ ọjà orí social media yìí náà ló kàn fún ilẹ̀ Yorùbá láti tẹ̀síwájú. kí ni géè ni wọ́n báyìí lájà báyìí ṣáà ti béèbù tó fẹ́ bú tán á ti bá àkọ́tàn ẹlẹ̀ nílẹ̀ Yorùbá ìtàn ẹ ti wà ńlẹ̀ pé ó wá síta ó wá tako ààrẹ ilẹ̀ Yorùbá ó ti wà nù tán ayé ẹ̀ ìwọ náà tó ráwọn èèyàn lọ tó wá ṣe tiẹ̀ náà the same thing ẹ wá kó àwọn èèyàn jọ pé kọ́ lọ́ máa ń sọ̀tì kí ni oyè Sunday Igboho lẹ̀ Yorùbá o ò ní nǹkan kan tó o bá ṣe dáadáa ó yẹ ká ti rí ọba kan náà lẹ̀ Yorùbá tó máa wò pé jẹ́ kí n tó jọba alálùbáríkà gidi pé jẹ́ ń fún bọ̀bọ̀ ìlóye àwọn ọ̀pọ̀lọpọ̀ kan ṣojú ayé pé wẹ́ àwọn èèyàn kan rọ́ tẹ̀lé wọ́n ṣe jẹ́ ń ṣe báyìí but you have to do your assignment ò nídìí èrò ò nídìí ariwo ṣiṣẹ́ undergroundly ṣiṣẹ́ dáadáa ṣiṣẹ́ fọ́rọ̀ Yorùbá lóòótọ́ kò ń ṣe dandan kéèyàn attack èèyàn kan àbí kán gbéyàn kan ṣubú kí n lè dìde fúnra rẹ̀ ló sọ pé ẹni tó tọ́ sí lọ fún Láàrẹ Ọ̀nà Kakanfò èèyàn tó níyàn kan ló tọ́ sí lọ fún Láàrẹ Ọ̀nà Kakanfò tó dẹ̀ ń jẹ́ lẹ́sẹ̀ lẹ́yìn. ẹ rí i pé ọ̀rọ̀ yìí lágbára díẹ̀ kì í ṣe kékeré o kì í ṣe kékeré rárá àmọ́ ṣé gbogbo ọ̀rọ̀ ọjà orí social media yìí náà ló kàn fún ilẹ̀ Yorùbá láti tẹ̀síwájú. táàrẹ bá jáde tó bá sọ̀rọ̀ ńgbà míì jagunjagun ni bàbá yẹn wọn ò múyàn sínú wọn máa sọ bó ṣe rí wọn ò dẹ̀ ń bẹ̀rù òun lọ̀rọ̀ tí wọ́n sọ lọ́jọ́ ta ṣe kinní nílé Ifẹ̀ tí Ọọ̀ni of Ifẹ̀ dẹ̀ apologize tán dẹ̀ appreciate wọn cause kánẹ́lò mi ni a mú sínú lọ nìbọn ààrẹ kí ló kàn rẹ ààrẹ máa sọ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni pé nǹkan tó bá fẹ́ ṣẹlẹ̀ ni kó ṣẹlẹ̀ kò síkú tó máa pàgbà tá ní bá kó lórí ẹ̀ bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ àwọn ọmọ ogun nílẹ̀ Yorùbá Ìgbòho òsín top 100 ajé ń gbọ́ irúnmọlẹ̀ ń gbọ́ tó bá kó àwọn ọmọ ogun OPC lẹ̀ pé tẹ́ ẹ ń wò pé kò sọmọ ogun o káàrẹ́ kàn tí ẹ kàn fi ohùn lẹ̀ pé ó yá gbogbo yín ẹ kàn tí ẹ march ẹ blọọkì Èkó lọ́jọ́ kan presidency gan máa ṣe ìkẹrọ abẹ́ anybody ààrẹ ló mú òfin àwọn ọmọ wa o kí ló ka ọmọ pẹ̀lú òfin pé èèyàn kan ṣòfin wọn ò rán kankan but wọn kàn tútọ̀ wọn ni torí ẹ̀ làárẹ̀ ṣe ń gbé àwọn ọ̀jọ̀gbọ́n wọnú ẹgbẹ́. tí wàá pe gbogbo eléyìí tí arákùnrin yìí sọ sílẹ̀ yìí ẹ̀yin èèyàn wa kí lè ròyìn
ẹ drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.